Jagunjagun. Orúkọ mi ni Bukola Bello. Mo jẹ́ ìkan lára àwọn èèyàn tó kópa nínú iṣẹ́ sinimá Jagunjagun. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ní ṣe mi nǹkan lọ fún ní ró yẹn. Ó yà pé wọ́n ti fún àwọn méjì ní scene yẹn, so bí mi ṣe wá kọjá because wọ́n ti sọ fún mi láti àná tí mo ti dé sí location yẹn wípé kí n through mi pé mo máa ya crowd. I was like crowd okay kò sí wàhálà. So mo wá tó yẹ máa rò pé lè lọ bá àwọn tó máa ń dirun fún yàn pé kí n lè yarun mi. So mo wá kọjá mo wá rí àwọn méjì yẹn, so bí mo wá kí Honorable Femiadebayo oye mẹ́, so mo wá kí wọ́n wá ní pé kí n wá pé ta ló mi wá sóko yìí. I was like mo ṣáà ń ṣá láti dárúkọ èèyàn tó mu wá bọ̀ wọn mọ́ ẹni wọ́n ṣáà ní kòkó pé kò ṣe yẹn kan ló kàn pé kí ẹnìkan pé kó rí gẹ́ pé orí pé gẹ́ yìí fìtì sí tí wọ́n fẹ́ yà wá ní tòótọ́ ni. So wọ́n ṣe wá ní pé kẹ́ni kó má bínú pé kó bọ́ aṣọ yẹn fún mi. Inú mi dùn gan mi kì í àtìgbà yẹn gan mi ń sùn tí má ṣáà máa gbàdúrà pẹ̀lú ọgbọ́n ojú ọ̀nà fẹ́ drop mi because àtìgbà yẹn mi kì í sùn mọ́ ni. Má ṣáà máa wo Instagram Honorable Femiadebayo má ṣáà wọ̀ pé ṣé wọ́n tuntun drop fíìmù kìíní kan àtìgbà inú mi ti dùn because I'm happy to be among Jagunjagun people. Àgbà tí fíìmù yẹn ti jáde bẹ́ẹ̀ everybody kàn wọ́n GM ní àwọn èèyàn gbọ́dọ̀ pé màá tí wọn kì í sọ̀rọ̀ wọ́n kàn sọ fún mi pé Bukola arí ẹ lọ́tún lọ́sì. Location yẹn wọ́n treat wa dáadáa pé everybody náà fún oúnjẹ kò síyàn tó dẹ̀ pé ìyá jẹun location yẹn so wọ́n really try. Mi lè parọ́ ojú mi ti rí tó o because tó stage gbà kan dáàdì mi ò dá sí mi mọ́ parọ́ school tó ní pé tó yẹ pé iṣẹ́ fíìmù fẹ́ máa ṣe pé àwọn lè dá sọ̀rọ̀ school mi mọ́ tó yẹ pé ìgbà tí mo bẹ̀ wọ́n tó ń dá mi ló mo ṣe sá kúrò nílé mi mo sá wá sí Ìbàdàn almost be 10 months kò wá pẹ̀lú Ọlọ́run ṣàgbé iṣẹ́ ti Jagunjagun yìí tọ́lọ́wọ́ sọ pé mi náà máa lò so ojú mi ti rí tó gan tó yẹ pé mi lè máa sọ ẹkún ni àti àwọn family like wọ́n gbógun tì mí gan tó yẹ pé àwọn àbúrò dáàdì mi gan ò dá sí mi mọ́ pé torí iṣẹ́ fíìmù pé iṣẹ́ aṣẹ́wó ni. So time gbà kan gbà tó wáyá because mo kúrò lé ní February mo wá padà sílé ní December so time gbà yìí mo ṣáà bẹ̀ wọ́n padà pé kọ́ńjọ́ tó náà kọ́ dá sí mi pàrọ̀ school mi wípé mo ti ready láti ṣe everything tó máa fẹ́ wọ́n á ní òkè pé kí n gba jam padà so time gbà around August tí Jagunjagun wá jáde wọ́n wá rí àwọn ìwà kún lọ́sùn lóṣù pé ọmọ yìí ló máa rúgbà Jagunjagun pé kíní kan so dáàdì ṣe wá pé mi ní ẹ̀pẹ́ ìlú Bukola Bello àmọ́ wá ní pé mo wà ń lé náà wọ́n á ní wá send fíìmù yẹn sí mi pé mo ṣe ń wo fíìmù yẹn ní pé ipe mi mọ̀ pé o serious tẹ́lẹ̀ so kò tó yẹ kó wá fi ń dá sí mi padà nìyẹn. Rárá kò sí ìṣẹ̀lẹ̀ rí bọ̀ mo ti lọ sí location yìí dé pé mi ò ríṣẹ́ yà tó pé mo dídì waste mọ́tò láti Èkìtì lọ sí location dé pé mi ò ríṣẹ́ yà mo dẹ̀ tún padà so a lot of locations mo ti rẹ̀ pé mi ò ríṣẹ́ yà mo ti lọ dáadáa rí. Mi bọ́dún ajé ló ń ṣe nílùú alájẹ yìí. Ògúndìjì ni a lọ kógun jà wọ́n. A lọ dà kúrò sínú adùn wọn. A ní ìṣerú rẹ̀.